Ọ̀rẹ́ lógbòde ẹ̀yin ènìyàn ẹ máa bá wa gbọ́ ètò Àbọ̀rẹ́ ń kọ́ni lọ́gbọ́n lábala àṣeyọrí. Àbọ̀rẹ́ kò ṣe má gbọ́ o lábala àfèyí kọ́gbọ́n. Àbọ̀rẹ́ gòkè àgbà o ó digi àlàyé. Mo kí yín káàbọ̀ sórí ètò Àbọ̀rẹ́ fún tọ̀sẹ̀ yìí. Orúkọ mi ni Dr. Ìyábọ̀dé Aliu. Mo ní mo tún ti balẹ̀ kàsàǹgbà sórí ètò Àbọ̀rẹ́ fún tọ̀sẹ̀ yìí o. Ẹ̀yin èèyàn, mo ní ẹ máa bá wa gbọ́ nítorí pé ètò Àbọ̀rẹ́ ó ti gòkè àgbà, bẹ́ẹ̀ ni ó sì ti di igi àlọ́yè. Ní abala àṣeyọrí fún tọ̀sẹ̀ yìí, kí ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí o? Ohun tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni bí a ṣe lè yí èrò wa padà àti ìgbàgbọ́ wa láti fi yí ìgbé ayé wa padà. Ṣé ẹ rí eléyìí tí mo sọ yìí, òun làwọn olóyìnbó ń pè ní self-concept. Kí ni self-concept? Èrò wa àti ìgbàgbọ́ wa nípa ìrìn àjò ayé wa, òun ni ohun táwọn olóyìnbó ń pè ní self-concept. Ṣé wá rí self-concept yìí gangan, òun lohun tá a ní láti yí padà ká lè yí ìgbé ayé wa padà. Ṣé rí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, àwọn nǹkan tá a gbàgbọ́ àti àwọn èrò wa, òun ló máa ń ṣe ìfàsẹ́yìn fún èèyàn láti lè débi téèyàn ń lọ láti lè ṣàṣeyọrí. Ṣé ẹ wá rí ìgbàgbọ́ yìí lọ́pọ̀lọpọ̀ ìgbà, àwọn èrò ìfanisẹ́yìn òun ló pọ̀ nínú ìgbàgbọ́ tá a ní o, tí a mọ̀ sí self-limiting belief. Àwọn ìgbàgbọ́ tí ó mọ̀ sọ fún èèyàn wípé mi ò yẹ lẹ́ni tó yẹ kó dé ipò kan, mi ò yẹ ní aṣíwájú. Fún àpẹẹrẹ, ẹ wò ó bí àwọn kan nínú ẹgbẹ́, àwọn kan máa gbìyànjú láti jẹ́ olórí, bẹ́ẹ̀ làwọn kan máa fa ara wọn sẹ́yìn. Kí nìdí táwọn kan fi jó lórí, táwọn kan fi ń fara wọn sẹ́yìn? Ìgbàgbọ́ ni àti èrò. Ìgbàgbọ́ wípé mi ò yẹ lẹ́ni tó yẹ kó jó lórí, òun ló ń ṣe ìfàsẹ́yìn. So fún wa láti yí ìgbé ayé wa padà sí bá a ṣe ń fẹ́, a ní láti yí ìgbàgbọ́ wa padà àti àwọn èrò wa tí a mọ̀ sí self-limiting belief tí a ní láti yí padà, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ìgbàgbọ́ yìí kì í jẹ́ kéèyàn ó ṣe àṣeyọrí o. Kí la wá ní láti ṣe láti fi yí ìgbàgbọ́ wa padà? Ṣé ẹ rí ìgbàgbọ́ nípa ara wa yìí ó pín sí ọ̀nà méjì. Ẹ jẹ́ kí n kọ́kọ́ yànnàná ẹ̀. Ṣé ẹ rí ìkan wà tó jẹ́ pé fún gbogbo ìgbé ayé wa ni o. Gbogbo ìgbé ayé wa pátápátá òun láti ní ìgbàgbọ́ kan tó máa ń ṣe ìfàsẹ́yìn fún wa láàrin àwùjọ. Bẹ́ẹ̀ tún wá ní nípa gbogbo ìrìn àjò ayé wa pátápátá tún wá ní àwọn ìgbàgbọ́ mìíràn. Fún àpẹẹrẹ, ìgbàgbọ́ mi lórí owó ọ̀tọ̀ ni o. Ìgbàgbọ́ mi lórí ọmọ ọ̀tọ̀ ni o. Ìgbàgbọ́ mi lórí ìbáṣepọ̀ láàrin ọkọ àtìyàwó ọ̀tọ̀ ni o. Ṣé ẹ wá rí àwọn àkójọpọ̀ ìgbàgbọ́ yìí gangan, òun ló wá dodidi o tí a mọ̀ sí general beliefs, general concepts. Ṣé ẹ rí àwọn mini concept yìí la kójọ tó di general concept, general belief. Ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ ìgbà gbogbo àwọn ìgbàgbọ́ yìí òun gangan ló máa ń ṣe ìfàsẹ́yìn fún èèyàn láàrin àwùjọ. Ẹni tó bá wá fẹ́ ṣe àṣeyọrí, ó gbọ́dọ̀ jẹ́ ẹnìkan tí ó tún èrò ara rẹ̀ pa o, tí ó sì mú gbogbo àwọn ìgbàgbọ́ yìí tí ó sì tún wọn rò. Ọ̀nà mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ òun la lè gbà o láti yí èrò wa yìí padà àti ìgbàgbọ́ wa. Ọ̀nà àkọ́kọ́ òun ni wípé ìgbàgbọ́ wa lórí àwòrán tá à ń wò nínú ọkàn wa pé ohun tá a jẹ́ tí a mọ̀ sí self-image, a gbọ́dọ̀ ṣàyípadà rẹ̀ o. Àwòrán tá à ń wò tó dàbí díngí tá a fi ń wo inú ara wa, báwa gangan ṣe ń wora wa nínú ara wa, a gbọ́dọ̀ yí àwòrán yìí padà kó tó di pé a lè ṣe àṣeyọrí. Lẹ́yìn ìgbà tá a bá ti yí àwòrán ohun tá à ń wò nínú ọkàn wa pé báyìí la ṣe jẹ́, a gbọ́dọ̀ yí àwòrán tá a tún wò nípa nǹkan kan tá a mọ̀ sí self-ideal. Kí ni mo gbàgbọ́ wípé ó yẹ kí n ṣe, kí ó tọ́ sí mi? Tí mo bá bẹ̀rẹ̀ sí ní sọ wípé kinní kan ò tọ́ sí mi, kò tọ́ sí mi pé kí n ṣe léyìí, òun la mọ̀ sí self-ideal. A gbọ́dọ̀ yí padà nítorí pé àwọn mìíràn gbàgbọ́ wípé àwọn ò yẹ o lẹ́ni tó yẹ kó jẹ́ olórí láàrin àwùjọ. A gbọ́dọ̀ yí eléyìí náà padà. A gbọ́dọ̀ yí padà ohun tá a mọ̀ sí self-ideal, a gbọ́dọ̀ yí padà. Lẹ́yìn eléyìí,
nǹkan kan tún wà tí wọ́n ń pè ní self esteem tí a tún gbọ́dọ̀ yí padà. Self esteem yìí ni bá a ṣe fẹ́ràn ara wa sí. Ṣé ẹ mọ̀ pé ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ ni ó mọ gbìyànjú wípé òun gbọ́dọ̀ ṣàṣeyọrí o. Ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ òun ni ó mọ gbìyànjú wípé mo gbọ́dọ̀ lówó láti ra ọkọ̀ ni, mo gbọ́dọ̀ lọ sílé ìwé ni, kẹ́nu mi ó lè tọ́rọ̀ láàrin àwùjọ. Bẹ́ẹ̀ ni a gbọ́dọ̀ yí bí a ṣe fẹ́ràn ara wa yí padà. Tá a bá ti yí padà ó ṣeé ṣe ká débi tá ń lọ o. Àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta ta ní láti yí padà léléyìí o: self ideal, self esteem and self image. Bẹ́ẹ̀ ni lábala àṣeyọrí a gbọ́dọ̀ yí èrò wa àti ìgbàgbọ́ wa padà ká tó lè débi tá ń lọ o. Kò ní ju báyìí lọ lábala àṣeyọrí fún tọ̀sẹ̀ yìí. Ẹ jẹ́ n tara kánkán kí n lọ sí abala tí mo pè ní fèyí kọ́gbọ́n o. Ìsọ̀rọ̀ tí mo ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ àwọn ọ̀rẹ́ méjì kan. Àwọn ni wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣọ̀rẹ́ láàrin ara wọn. Wọ́n jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ gíga yunifásítì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní jọ ṣe ọ̀rẹ́ o. Àwọn ọ̀rẹ́ yìí òun ń bẹ àwọn kan lọ́wẹ̀. Ó bẹ àwọn ayédèrú ọmọ ológun tí wọ́n ti júwèé ilé fún. Ó bẹ̀ wọ́n lọ́wẹ̀ láti jí ọ̀rẹ́ rẹ̀ tó ní owó yìí gbé, wípé òun náà fẹ́ lówó bíi ti ọ̀rẹ́ òun. Wọ́n gbé ọ̀rẹ́ rẹ̀ láti ìpínlẹ̀ Imo lọ sí ìpínlẹ̀ Anambra, níbi tí wọ́n ti gbé yàrá kan nínú igbó kìjikìji yìí. Òun ni wọ́n ti dì í lọ́wọ́ o, tí wọ́n sì sọ wípé kó transfer gbogbo owó tó wà lákàntì rẹ̀ sí àkáǹtì àwọn, tí ọmọkùnrin yìí sì transfer owó tó tó bíi 800,000 sínú àkáǹtì wọn o. Ẹ̀yìn ọ̀rẹ́ yìí òun lọ̀rẹ́ rẹ̀ yìí gbé òkúta ńláńlá kan tó sì là mọ́ ọ̀rẹ́ rẹ̀ lórí, tí ọ̀rẹ́ yìí sì ṣubú lulẹ̀ tó sì kú o. Lẹ́yìn ìgbà tó kú tán, wọ́n gbé kẹ́míkà kan jáde nínú gálọ̀nù, wọ́n sì dà sí ara òkú yìí. Bóyá èrò wọn ni wípé kẹ́míkà tí wọ́n dà yìí òun ni ò ní jẹ́ kí òkú yìí rùn, káwọn èèyàn má bàa fura wípé òkú kan wà ní agbègbè ibi tí wọ́n pa ọmọkùnrin yìí sí. Báyìí ni wọ́n bu kẹ́míkà sí i tí wọ́n sì lọ o. Wọ́n gbé ọkọ̀ rẹ̀ lọ. Nígbà tí wọ́n gbé ọkọ̀ náà lọ níbi tó ti fẹ́ ta ọkọ̀ yìí, òun ni wọ́n ti rí ìwé pélébé kan tí a mọ̀ sí business card o. Ẹni tó fẹ́ ra ọkọ̀ yìí pe nọ́mbà tó wà lórí rẹ̀ láti lè wádìí ọ̀rọ̀ mọ́tò yìí. Nígbà tí wọ́n pe nọ́mbà tó wà lórí ìwé pélébé yìí, báyìí ni ẹni náà dá wọn lóhùn wípé kí wọ́n dákun kí wọ́n bá wọn mú àwọn ẹni yìí sílẹ̀ o, nítorí pé ẹni tó ní ọkọ̀ yìí wọ́n ti ń wá láti ibi ọjọ́ 12 sẹ́yìn. Báyìí ni sìnkún ọwọ́ ìjọba tẹ àwọn ajínigbé yìí tí wọ́n jí ọ̀rẹ́ rẹ̀ gbé yìí. Ọwọ́ ìjọba tẹ̀ wọ́n tí wọ́n sì jẹ́wọ́ àwọn 4 yòókù tí wọ́n jọ ṣiṣẹ́ yìí. Lẹ́yìn ọ̀rẹ̀yìn wọ́n mú wọn lọ síbi tí òkú ọmọkùnrin yìí wà, níbi tí wọ́n ti pa ọmọkùnrin náà sí ní nǹkan bí ọjọ́ 12 sẹ́yìn tí wọ́n ti pa ọmọkùnrin náà, tí wọ́n sì ti bu kẹ́míkà sí i lára, tó jẹ́ pé bí òkú náà ṣe wà ló ṣe wà, nítorí pé kẹ́míkà tí wọ́n bù sí lára yìí kó má bàa rùn ni o, káwọn èèyàn má bàa fura wípé òkú kan wà níbẹ̀. Báyìí ni wọ́n gbé ọmọkùnrin ọ̀rẹ́ rẹ̀ yìí tí wọ́n sì mú wọn lọ sí àgọ́ ọlọ́pàá o, tó sì jẹ́ wípé wọ́n ti fojú wọn ba ilé ẹjọ́ o. Ṣùgbọ́n ohun tá a fẹ́ sọ lónìí náà ni wípé bá a bá ń ṣọ̀rẹ́ ẹ jẹ́ ká mọ̀ fura, nítorí pé ọ̀rẹ́ ní ńlá ni ọ̀rẹ́ ní pa ni o. Ìṣẹ̀lẹ̀ fèyí kọ́gbọ́n tòní ni wípé ọ̀rẹ́ méjì tí wọ́n jọ ń ṣọ̀rẹ́, tí kan lówó tí kan ò lówó, tí kejì sì gbìyànjú láti gbé ọ̀rẹ́ rẹ̀ láti lè gba gbogbo owó tó wà nínú àkáǹtì rẹ̀, tó sì tún gbé ọkọ̀ rẹ̀ tó di pé ó lọ ta ọkọ̀ rẹ̀ níbòmíràn. Èyí ni ìṣẹ̀lẹ̀ fèyí kọ́gbọ́n tòní o. Ǹjẹ́ mo kí gbogbo ẹ̀yin èékánná tó bàṣírí ìka fún tọ̀sẹ̀ yìí. Mr. Adétúnjí Samson, mo ti rí yín o. Ọ̀rẹ́ mi pàtàkì Kàdíjàt Bákàrè, mo rí yín. Bá mi Àkànní Bàṣírù Adékọ́lá, mo ti rí yín, mo kí yín o. Mr. Alani Agboola, ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn. Alhaji Yekin láti ìlú Kìtáwó, Abíọ́dún Púpọ̀ọlá láti ìlú London, Ọmọlọ́lá Oyin Ọ̀ṣọ́mọ, mo kí ọ o. Salaudeen Kamarudeen àti gbogbo ẹbí yín pátápátá, gbogbo yín mo kí o. Mr. Rasheed Dúrójayé, gbogbo ẹ̀yin tí OAU pátápátá àti Polytechnic Ìbàdàn VSEC, gbogbo yín mo kí, ẹ ṣé ẹ kú àtìlẹ́yìn. Jẹ́ títí ọjọ́ mẹ́jọ tá ó tún pàdé lórí ètò Àbọ̀rẹ́. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Dr. Ìyábọ̀dé Aliu ló ń dágbére wípé ó dàbọ̀, ó tún di ọjọ́ mẹ́jọ.